Àwọn agbébọn yabo ṣọ́ọ̀ṣì wọ́n jí ogójì olùjọ́sìn gbé. Ogójì lára àwọn èèyàn tó wà nínú ṣọ́ọ̀ṣì onítẹ̀bọmi kan níbi tí wọ́n ti ń jọ́sìn lọ́wọ́ ni wọ́n ti toko ìrókò dé oko ìrókòtò nígbà táwọn agbébọn kan yabo wọ́n lójijì lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 7 oṣù karùn-ún yìí nílùú Kaduna tí wọ́n sì jí àwọn olùjọ́sìn náà gbé wọgbó. Ṣọ́ọ̀ṣì Bege Baptist Church tó wà nílùú Madala lọ́nà burúkú Barinji níjọba ìbílẹ̀ Chukwum nípínlẹ̀ Kaduna níṣẹ̀lẹ̀ àgbọ́ṣehà náà ti wáyé lọ́jọ́ ìsinmi tó kọjá yìí. Alága ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi ẹ̀ka tìpínlẹ̀ Kaduna rẹ́fúrẹ́ǹdì John Hayab tó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lọ́jọ́ ajé Monday ọjọ́ 7 oṣù karùn-ún yìí sọ pé òwúrọ̀ ọjọ́ Sunday ọ̀hún lásìkò tí ètò ìjọsìn òwúrọ̀ ń lọ lọ́wọ́ níṣẹ̀lẹ̀ náà wáyé. Ó ní inú ṣọ́ọ̀ṣì náà làwọn olùjọ́sìn yìí wà. Wọ́n ń ṣe ètò ìsìn ọjọ́ Sunday lọ́wọ́ ni ní nǹkan bíi aago 9 ààbọ̀ òwúrọ̀ àfi bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí gbúròó ìbọn lójijì nítòsí ilé ìjọsìn wọn kí wọ́n sì tó mọ ohun tó ṣẹlẹ̀. Àwọn agbébọn náà ti kàn wọ́n lára. Níṣe ni wọ́n ya bò wọ́n tí wọ́n sì ń yìnbọn láì dáwọ́ dúró. Olùjọ́sìn 40 ni wọ́n jí gbé. Àmọ́ bí wọ́n ṣe ń lọ lọ́nà 15 lára wọn dọ́gbọ́n yọ́ pọ́rọ́ mọ́ wọn lọ́wọ́. Wọ́n sá padà wá sílé. Èèyàn 25 ló ṣẹ́kù sákàtà àwọn ajínigbé báyìí. Òjíṣẹ́ Ọlọ́run náà ní títí di bá a ṣe ń sọ yìí àwọn kò tí ì gbúròó kan látọ̀dọ̀ àwọn ajínigbé náà bóyá kí wọ́n pe àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n mú lóǹdè ọ̀hún láti sọ ohun tí wọ́n fẹ́ gbà kí wọ́n tó tú wọn sílẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn. Ọkùnrin náà ní àwọn tí ń sapá gidigidi láti kàn sáwọn ajínigbé ọ̀hún bẹ́ẹ̀ làwọn ti gbóhùn àdúrà sókè lóhùn rárá pé kí Ọlọ́run gbọ́ igbe àti ẹ̀bẹ̀ àwọn lórí àwọn 25 yìí kí wọ́n lè dẹni òmìnira láìsí ìpalára kan láìpẹ́. Títí tá a fi ń kó ìròyìn jọ ìjọba ìpínlẹ̀ Kaduna àti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà kò tí ì sọ̀rọ̀ kan lórí ìṣẹ̀lẹ̀ yìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.